Hello guys, thanks very much for joining us today. Yes, we have this video to present to you guys right there. As you all can see that the hunger hit harder right now in Nigeria. One of the ladies or one of the Nigerians that voted for Bola Ahmed Tinubu cries out over hunger. I'd like you all to watch this video, share and like, and let's take it from here. I appreciate every one of you. This is Naija Watch Media. Jagun ló ń bọ̀. Aṣíwájú ogun Àkànbí ò gbọ́dọ̀ ṣẹ́yìn ogun. Jagun ló ń bọ̀. Àkànbí Adé general politician ni. Gbogbo èèyàn ọmọ Nàìjíríà ẹ ti sùn ẹ dìde ńlẹ̀. Àwọn ìjọba fẹ́ pa wá. Wọ́n fẹ́ pa wá, gbogbo nǹkan ti gbówó lórí. Tinubu Buhari sínétọ̀ ní èpè máa bá yí tọmọtọmọ ẹsẹ̀ tó ń ṣe dẹni tí ò lè ṣe mọ́. Ayé yìí ti bàjẹ́. Ẹ̀yin APC Tinubu tó bá ti mọ̀ pé òun ṣe mọ́ gbé sílẹ̀, tó bá ti mọ̀ pé òun lè rí ṣe mọ́ gbé sílẹ̀. Kí ló dé o fẹ́ pa wá ni? Àwọn NEPA tún gbé tiwọn wá. Adédìbò olórí burúkú ọmọ àlè Ìbàdàn. Láti ọjọ́ tí mo ti dé láyé mi mọ̀ pé sọ́sídì wà lórí iná. Inú 2024 ni mo mọ̀ pé sọ́sídì wà lórí iná. Ó tún lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ́sídì orí owó náà NEPA tá à ń lò. Yàrá kan ni mò ń gbé, fáànù nìkan ni mo ní. Wọ́n gbé 70,000 wá bẹ̀. Ẹ máa ṣòfò tọmọtọmọ ni. Gbogbo èyí tẹ́ ń rúdù Nàìjíríà pátápátá. Indomie tá à ń rà 50 naira. Ó ti di 500 naira. Kí ló dé agolo ráìsì? 1,300. Ṣé gbèsè ayé là ń gbé yìí? Ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ká pariwo. A room sell 400,000. Kí ló dé? Wọ́n gbé 70,000 wá sínú yàrá kan. Kí là ń lò níná? Kí ló dé? À ń búra wa jẹ kiri. Oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mọ́. Oúnjẹ ọ̀sán ò bá talẹ́ mọ́. Kí ló dé? Ẹ̀yin APC tá a bá rí ṣe máa jẹ́ kẹ́lòmíì ṣe. Ẹ má pa wá tó díẹ̀díẹ̀. Àwọn kidnapper tún jẹ́ agbádùn. A lè sùn, a lè wà ní security. Kò síná, kò sómi, kò sóúnjẹ, kò sí nǹkan kan. Kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn mẹ̀kúnnù náà. Gbogbo àwọn àgbàlagbà ti kú tán, ọmọdé kékeré ti kú tán. Ebi ló pa wọ́n. Tẹ́ ẹ bá rí ṣe mọ́ ẹgbẹ́ lẹ̀. Ṣé báwọn aládìbò fún yín? Mo wà láàrin ọjà níjẹta. Wọ́n ń fà mí láṣọ báyìí ni pé madam jẹ́ báyìí lẹ́bàá di sọ pé ká dìbò fún APC náà la dìbò fún ilé bí ń pa wá. Gbogbo èyí tẹ́ wà nídìí ọ̀tẹ̀ yìí. Ọ̀tẹ̀ máa bá yín tọmọtọmọ ni. Ẹ má ṣàgídí, Ọlọ́run ló ń pín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbà fún Tinubu. Olórí burúkú ọmọ àlè Yorùbá. Ó ti talé bàbá, ó ti gbé fún Ìgbò. Òun ló ṣe ń ka lára. Ẹjọ́ ṣe lásìmọ̀ máa ranjú lẹ̀. Ó máa jẹ́ kó gbà lọ́wọ́ Tinubu. Àbí neighborhood máa ranjú lẹ̀. Àbí lọ́mà máa ranjú lẹ̀. Àwọn Ìgbò nìyẹn bó ṣe wà nínú Olúwọlé tó ń ṣe bísínẹ́sì wọn tó. Peter Obi yìí ló dìbò fún. Ẹ̀yin olórí burúkú ọmọ àlè Yorùbá. Ẹ wá ń béèrè pé kí ni Tinubu ṣe? Ẹ lè rí nǹkan tí Tinubu ṣe. Gbà tó wà ní gọ́vnà láti Ọbalẹ́ndé títí dé Tom Jones, òun ló la títì. Òun ló ṣe títì, ló ṣe kọ́tà. Tí gbogbo everybody rìn bó ṣe hùn. Ó tún ṣe wọnú Tom Jones. Ló ní ká anybody máa rìn bó ṣe hùn. Ẹ̀yin olórí burúkú àwọn béèrè pé kí ni Tinubu fẹ́ ṣe fún? Kí ni Peter Obi fẹ́ ṣe fún wa? Ìgbà tí Buhari Ọlọ́run bí ọrùn àgùnfọ́ tó fẹ́ wọlé, ó ní màálù ẹyọ kan lòun ní. Peter Obi tuntun já búrẹ́dì lé wa lọ́wọ́ pé ago ẹyọ kan lòun ní. Wọ́n wá débẹ̀ tán, wọ́n wá dọ̀kọ́ mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ kí Tinubu náà ṣe. Ẹ jẹ́ kó òun náà ṣe. Ẹ jẹ́ kó ṣe. Ẹ̀yin olórí burúkú tẹ́ ti mú lé bàbá yín. Tẹ́ ti ta fún Ìgbò. Tẹ́ ẹ̀ tún sẹ́sẹ̀. Ọmọ Èkó tí sojú títì. Tẹ́ ẹ̀ tún sẹ́sẹ̀ lé bàbá yín. Olórí burúkú yín ló ní ti Tinubu bá wò. Gbogbo tó bá dẹ̀ ti Tinubu bá wò. Ó máa jẹun ló máa ṣanwó lódò ni. Ẹni kìlọ̀ ṣé ẹ lè rí nǹkan tó ṣe. Ẹ lè rí. Àwa ta rí nǹkan tó ṣe. À ń forí ṣe, à ń fọhùn ṣe fún. Ojú yín ni yegede yìí. Òun ló ń ka yẹn. Kò tí ẹsẹ̀ tó dùn mí fún jù. Àwọn tètè ọ̀sà. Kò sí títì létí ọ̀sà tẹ́lẹ̀. Igbó ni gbogbo wa ń tẹ̀. Ó wá ń wá tó wá là yín lójú. Ẹ wá wí tẹ́ wá ní Peter Obi. Ẹjọ́ Ìgbò mélòó?
ló dìbò fún Tinubu ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ alẹ́ Yorùbá ẹ bá lọ tẹ̀ka fún Peter Obi tí wọ́n bá wà kọsẹ̀já ayé yín dáadáa ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ìyá yín pé ta ló dún bàbá yín lóyún Yíbò ni kò ṣe Yorùbá Yíbò òun ni kò ṣe Yorùbá tẹni Tinubu bá wò Tinubu kí ló fẹ́ ṣe fún yín ẹ lọ́pọ̀lọ́ ẹ ti dọ́ba ọmọ tó bí lànà kò lọ́pọ̀lọ́ tó Tinubu ẹni kọ̀tọ̀kọ̀tọ̀ ló ń sọ wọ́wọ́wọ́ ló ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń sọ Peter Obi ọ̀sọ̀ wọ́wọ́wọ́ tó lágbo ẹyọ kan lòun ní ó ní bàtà ẹyọ kan lòun ní bàtà yóò ń ṣe wèrè èèyàn tó sọ wípé bàtà ẹyọ kan lòun ó yẹ ká ti kà kó pé wèrè ni wèrè ló ń wọ bàtà ẹyọ kan wèrè ló ń wọ bàtà ẹyọ kan ló ń lágbo ẹyọ kan ọmọ tó bí lànà gòjẹ sọ pé bàtà ẹyọ kan lòun ní ẹbí bí bàbá ọlọ́run jìráàfù bó ṣe dé nìyẹn tó ní Tinubu ò lọ́rùn ṣóun lọ́rùn sí òun lọ́rùn sí ó ní ṣó ń ta mọ́tò ni ṣóun náà ń ta mọ́tò ni ẹ mọ yọ ọ̀kadà tó mú ẹ fi lásídẹ̀ǹtì ẹ mọ yọ ọ̀kadà tó fi lásídẹ̀ǹtì tó rà gọ̀ àwa Yorùbá gọ̀ tá a bá gọ̀ ni ẹ̀yin Yorùbá ẹ máa mú ó ṣe jẹ́ pé kọ Yorùbá tiwa ni ò ń jọ wá lójú ẹ jẹ́ kí nǹkan titiwa náà máa jọ wá lójú ẹ jẹ́ kó ṣe ẹ fi lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá ẹ má pa á ATS ló máa ṣe lójú ẹ̀mí ni aṣojú mẹ́jọ yẹn. jagunjagun ló ń bọ̀. aṣíwájú ogun Àkànbí ò gbọ́dọ̀ ṣẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀. Àkànbí Adé general politician ni. Thanks, guys, for watching. Please, I would like somebody to, on the comment section, please interpret everything on this video. If you understand Yoruba much better than some of us, that would be very nice if you can do that on the comment section. Thank you very much, my people. As you all see, that currently is very hard for Nigerians in Nigeria. Thank you, and I'll see you guys later. No more bad government in Nigeria. And that was the only media that have been consistent speaking against the bad government and for the purpose for reformers. Niger what yo. No more bad government. Niger what? No more bad government. Niger what? No more bad government. The only media that have been speaking. No more bad government. The voice of the voiceless. No more bad government. No more bad government. Niger what? No more bad government. For the poor. No more bad government. Niger what? No more bad government. Niger what be here? No more bad government. No more bad government. No more bad government. In Nigeria. No more bad government. No more bad government. No more bad government. The only media. No more bad government. The number one media in Nigeria. No more bad government. That have been speaking against government. No more bad government. Niger what? No more bad government. Niger what yo? The voice of the voiceless. The voice of the voiceless. Voice for the voiceless. Voice for the voiceless. Niger what? Voice for the voiceless. Niger watch media. The only media that have been speaking against bad government. Being consistency since 1944. Voice for the voiceless. Voice for the voiceless. Umuwame. Voice for the voiceless. Umuwame. Voice for the voiceless. 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 Niger watch you. We have been seeing all you guys have been doing, and we recommending to everyone in Nigeria, saying that